aṣọ òkè, aṣọ iyì, aṣọ ẹ̀yẹ, aṣọ tí kìí tí àbí ṣó wá tíbí. Aṣọ tó ti wà látayébáyé tó tún jẹ́ pé bá a bá ń sọ̀rọ̀ aṣọ ìgbàlódé kò sẹ́ni lè ní báwo ni taṣọ òkè ṣe jẹ́ láyé fàbàdà. Látayébáyé ni aṣọ òkè ti jẹ́ àmì gbòógì tí ènìyàn fi ń dá ọmọ Yorùbá àtàtà mọ̀. Ǹjẹ́ ìgbéyàwó òde òní tó jẹ́ ti ọmọ Yorùbá àtàtà ti pé bí tí wọn kò bá tí ì wọ aṣọ òkè? Rárá, kò ì pé. Bólówó tí ń fi aṣọ òkè ń bu ọlá wọn yọ, bẹ́ẹ̀ ni à ń dúpẹ́ ẹ̀dá náà ṣe ń dára pẹ̀lú aṣọ òkè. Adùn bẹ̀ ni wípé ìwọ̀n eku níwọ̀n ìtẹ́, kò sì sí ẹ̀yà aṣọ òkè tí kò lẹ́wà. Bẹ́ẹ̀ ni ẹ ti máa wò ó pé níbo la tún gbà yọ lónìí ní ìkànnì Discover Yorùbá. Aláràgbà yìí dání wà, ohun ọ̀tun la tún gbédé lónìí. Mo kí yín ti ìtayọ̀tà àpọ́nlé pé ẹ kú ilé, ẹ kú dédé àsìkò yìí láyè yòówù tẹ́ ẹ bá wà. Waliat Adédìméjì lórúkọ mi. Bí ìṣe wa, a tún ti gbé àlejò pàtàkì wá lónìí. Iṣẹ́ aṣọ làwọn yàn láàyò. Ohun gan-an ló fa kíkì tí mò ń kí aṣọ òkè ṣáájú, nítorí aṣọ òkè tó jojú ní gbèsè ni wọ́n hun, tí wọ́n sì fi ń dára lóríṣiríṣi. Ẹ ti mọ̀ pé ní ìkànnì Discover Yorùbá, gbígbé àṣà, èdè àti ìṣe Yorùbá lárugẹ jẹ wá lógún. Lórí ìkànnì yìí bákan náà láti ń ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ tí àwọn oníṣẹ́ ọwọ́ àti olókoòwò ọmọ Yorùbá yàn láàyò àti ọrọ̀ ajé ní àdúgbò wa àti lágbàáyé. A tún máa sọ̀rọ̀ lórí àǹfààní àwọn oúnjẹ àti ìgbé ayé àlàáfíà. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lórí ìkànnì Discover Yorùbá. Àkọ́kọ́ ni èmi àti iṣẹ́ mi. Níbi ni àwọn àlejò wa yóò ti máa sọ nípa ara wọn àti iṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Abala kejì ni èmi àti orírun mi. Lábala yìí, a ó máa béèrè àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá lọ́wọ́ àwọn àlejò wa àti ọ̀nà tí wọ́n ń gbà gbé àṣà ìṣe Yorùbá lárugẹ pẹ̀lú iṣẹ́ tí wọ́n yàn láàyò, kí a lè mọ̀ pé lóòótọ́ Yorùbá lẹ́wà púpọ̀. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ní discoveryoruba.com. WhatsApp number wa ní 091-300-34281. Bákan náà la wà lórí YouTube, X tí a mọ̀ sí Twitter, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ṣáà ti tẹ @Discover Yorùbá sórí gbogbo platforms náà, ẹ bá wa níbẹ̀. Ẹ má gbé kúrò ní ìkànnì Discover Yorùbá o. Àdétán pẹ̀lú àlejò wa tájọ máa fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lónìí, tẹ́sí gbádùn ètò tòní náà bíi tàtẹ̀yìnwá. Ẹ káàbọ̀ padà sí ìkànnì Discover Yorùbá. Ká tó lọ fún ìsinmi ráńpẹ́ yẹn, mo sọ fún yín pé ní Discover Yorùbá lónìí, àlejò pàtàkì la tún ní gẹ́gẹ́ bí tàtẹ̀yìnwá. Àlejò pàtàkì ni wọ́n ṣe pàtàkì sí àwùjọ wa, nítorí tí àwọn ò bá máa fi ọgbọ́n àtinúdá tí wọ́n máa dá àrà bó ṣe ń dá àrà pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn, báwo làwọn èèyàn ṣe fẹ́ máa ríru aṣọ bẹ́ẹ̀ wọ̀? Bẹ́ẹ̀ ni aṣọ ni wọ́n ń ṣe, aṣọ òkè ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni aṣọ òkè tí wọ́n ọ̀nà ara ni, kí wọ́n ń ṣe èyí tí wọ́n fi máṣíìnì ṣe o, èyí tí wọ́n ń fi ọwọ́ ṣe gẹ́gẹ́ bí àwọn baba ńlá baba wa ṣe ti ń ṣe láti ayébáyé ni ìyá wa náà wá yàn ní ààyò. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu oní nǹkan. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá, ìyá wa Salami-Adedoyin Rukayat. Ẹ ṣe àlàáfíà làbá yín. Àdúpẹ́ fọ́lọ́run. Ẹ sọ fún wa ráńpẹ́ nípa ara yín àti iṣẹ́ tẹ́ yàn láàyò. Ẹ ṣe àdúpẹ́. Mo máa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé ẹ ṣe tí ẹ kà wá yẹ. Tẹ́ mọ rírì ohun tá à ń ṣe, tá a dẹ̀ tún fi ń gbé àṣà Yorùbá ní àrùgẹ. Iléeṣẹ́ yín náà kò ní jóná. Àmín. Ẹ ṣe púpọ̀ gan ni.
ẹ ṣeun ma. Ẹ káàsán gbogbo lé, ṣé àlàáfíà ni àbá ẹ̀yin náà? Orúkọ tèmi ni Salami-Adedoyin Rukayat Ibiyemi. Adedoyin lorúkọ ọkọ tó fẹ́ mi, ọmọ gbọ̀ngàn Olúfì. Ẹ ṣé mi gbọ́dọ̀ má dárúkọ ẹ̀ bẹ́yẹn torí àwọn náà ń fún mi níyàn jẹ. Èmi ni olùdarí àti olùdásílẹ̀ De-Toun Palace, níbi tí a ti ń fi aṣọ òkè dá oríṣiríṣi àrà tá a fi ń ṣe ohun mèremère tí a dẹ̀ tún fi ń gbé àṣà Yorùbá lárugẹ. Ẹ ṣeun púpọ̀ mà, ẹ ṣeun gan, ẹ ṣeun táwa náà pè yín tẹ́ ẹ jẹ́ wa, ẹ ṣeun. Kódà ẹ jẹ́ ká wá ti ibi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́. Báwo gan ni De-Toun Palace, báwo gan ló ṣe bẹ̀rẹ̀? Láti kékeré lèmi ti láìkì nǹkan tó jẹ mọ́ àṣà. Gbogbo wa tá fi wà ní school tí a wà ní kékeré, bóyá a fẹ́ ṣeré ìdárayá ni, a fẹ́ jó ijó ìbílẹ̀ ni, gbogbo ìgbà yẹn ni mo ti nífẹ̀ẹ́ sí láti máa kópa nínú gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ìgbà tó yá tí mo parí iléèwé gíga tí mo fẹ́ lọ ṣe àgùnbánirọ̀ mi, ìgbà tán post mi tán, Edo State ni wọ́n post mi lọ, ibẹ̀ ni mo ti camp. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé a máa kọ́kọ́ ṣe ọlọ́sẹ̀ mẹ́ta camp yẹn kó tó di pé wọ́n máa wá post wa sí ibi tí a ti máa serve gangan. Ìgbà tí mo débẹ̀, mo lè sọ pé mo jẹ́ kan lára àwọn tó jẹ àǹfààní lára program Said tí ìjọba àpapọ̀ tí wọ́n máa ń ṣe fún àwọn àgùnbánirọ̀ ní camp. Ìgbà tó gbóríṣiríṣi ètò kalẹ̀, àwọn tó ń kópa níbi àti máa ṣe ọ̀ṣọ́ ara fún ìyàwó, aṣọ òkè tá a ṣe máa dá oríṣiríṣi àrà sí ara aṣọ òkè, tá a ṣe máa fi hand fan ṣe gbogbo ẹ̀, òní wọ́n kọ́ wa. Èmi ò really nífẹ̀ẹ́ sí bóyá à ń lọ kọ́ṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìgbà tí mo dẹ̀rí mo ní ó dà pé mo fẹ́ máa nífẹ̀ẹ́ sí kinní yìí o. Mo ṣá darapọ̀ mọ́ àwọn group yẹn, a dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà títí tá a fi kúrò ní camp. Ìgbà tí mo padà dé Ògùn tí mo redeploy padà sí Ògùn State, bóyá kí n sọ pé àdúgbò bí tí mo wà mi ò ní àǹfààní láti rí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn láti lè tẹ̀síwájú láti kọ́ dáadáa sí nípa ẹ̀. Ìgbà tí mo débẹ̀ mo wá ń sọ fún ọ̀rẹ́ mi kan tá a jọ wà níbẹ̀ pé nǹkan báyìí ni mo dẹ̀ nífẹ̀ẹ́ sí o, but mi ò ní àǹfààní àti rírò nǹkan bẹ́ẹ̀ yẹn ní agbègbè bíbáyìí. But ìgbà tó náà máa wá ṣe school ni wọ́n post mi sí. Ọlọ́run wá ṣe pé ara àwọn student tí mò ń kọ́, bàbá ẹ̀ ó jẹ́ aláṣọ òkè tí wọ́n máa ń wọn aṣọ. Ọmọ Ìṣẹ́yìn ni ẹni yẹn ni mo lè kọ́kọ́ sọ pé àwọn ni àkọ́kọ́ ọ̀gá mi nídìí iṣẹ́ aṣọ òkè. Mo ṣàpè ọmọ yẹn a lọ sílé wọn. Ìgbà tí mo débẹ̀ bàbá yẹn ní ṣé wọ́n ní kí n wá kọ́ ni àbí ó kàn wù mí lọ́kàn pé mo fẹ́ kọ́. Èmi gangan ni mo gbé ara mi wá. Ó yà wọ́n lẹ́nu pé àgbàlagbà ara ni ilé ìfẹ́ wa fi kọ́ iṣẹ́. Mo ṣáà fojú sí i, mo lo gbogbo ìgbà tí mo fi ń serve yẹn mo fi kọ́ iṣẹ́ yẹn parí títí tí mo fi kúrò ńbẹ̀. Mo dẹ̀ padà wá sí ìsàlẹ̀ ọ̀dọ̀ wa ń bíbáyìí torí ọmọ Ọ̀ṣun State ni mí. Ìgbà tó yá mo fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi pé kí n lọ ṣe masters mi. Gbogbo ìgbà tá a wá ń sọ yìí tí mo tún ṣe padà pé mo tún fẹ́ lọ ṣe masters mi, èmi àtọ̀rẹ́ mi kan náà tún sọ̀rọ̀, mo tún sọ̀rọ̀ bá kíní pé kíní yìí wà lọ́kàn mi o, mi ò fẹ́ fi sílẹ̀, mo fẹ́ kọ́ sí, mo fẹ́ kọ́ ni kí n lè mọ̀ so that èmi náà máa lè di ọ̀gá nídìí ẹ̀, kó ṣe pé mo kàn fẹ́ dá iṣẹ́ yẹn sílẹ̀ bẹ́ẹ̀. Mo bá ní lágbájá ń ṣe lágbájá ń ṣe tí mo ṣe lọ sí Instagram yẹn, mo ṣàlọ́wọ́ péjì ẹni yẹn. Ìgbà tí mo lọ wò ó, mo lọ bá, mo ṣàpè, mo rà kí wọ́n bóun ní ọ́fíìsì kíní kan, mo ṣàlọ́ sí ọ̀dọ̀ ẹ̀. Ẹni yẹn mo lè sọ pé òun lọ̀gá ẹlẹ́ẹ̀kejì nídìí iṣẹ́ aṣọ òkè. So mo kọ́ iṣẹ́ yẹn káàkiri ni, ibẹ̀ ni ìmísí yẹn ti wá. A dẹ̀ tún wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo táìmù gba COVID yẹn gan ni mo lè sọ pé mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn gangan officially pé a bẹ̀rẹ̀. Mo dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú aṣọ òkè mọ́mì mi, àwọn aṣọ òkè wọn tí wọ́n ti máa ń ní nílé ṣe gbogbo ẹ̀. Mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ pẹ̀lú lunch box, kò ń ṣe aṣọ ara gan ni mo fi bẹ̀rẹ̀. Lunch box táwọn ọmọ máa fi ń gbé oúnjẹ lọ sí ilé ìwé yẹn, ó ní mo fi bẹ̀rẹ̀. A ṣe gbogbo ẹ̀. Bàtà dẹ̀ ṣe, a ṣe bóyá bíi 3 àbí 4, ó ní mo produce nígbà yẹn. Ó kọ ẹni tó máa rà lọ́wọ́ mi. Mi ì tí ní customer kankan. COVID wà, kò sí anybody tó ń ta nǹkan kan. Mo ṣáà sọ fún dádì mi nígbà yẹn, dádì mi ní ó dẹ̀ wá dáa, ó wá ta fún àwọn cousin, ó dẹ̀ láwọn cousin mi kéékèèké tó wà nílé. Ta fún àwọn cousin yẹn, à ń ta ẹyọ kan ní 1,500 nígbà yẹn. Ta fún wọn, àwọn máa san owó ẹ̀ fún ẹ. Inú mi kọ́kọ́ dùn, so mo lè sọ pé dádì mi gangan ni
first customer mi nídìí iṣẹ́ oníbàárà Asooke. àkọ́kọ́ wọ́n ṣẹ̀yìn lọ́wọ́ wọ́n fọwọ́ orí ṣẹ̀yìn lọ́wọ́. Àwọn gangan náà kọ́kọ́ ṣẹ̀ mí lọ́wọ́ nídìí iṣẹ́ Asooke. Owó wọn jẹ́ 4,500 nígbà yẹn. Mo ṣáà rántí pé wọ́n kó 5,000 naira fún mi, pé 500 naira orí ẹ̀ kémi náà kí n fi ra recharge card. Nǹkan tí mo bẹ̀rẹ̀ nínú pálọ̀ dáàdì mi, òní Ọlọ́run wá bá wa fi àlùbáríkà sí títí dé ibi tàdé lẹ́nu. A dúpẹ́ fún Ọlọ́run, a dúpẹ́ fún àṣeyọrí. Kò wá ní dúró níbí o, àgbéga láṣẹ Ọlọ́run. Tábá wá wò irúfẹ́ aṣọ pọ̀ jàǹtìrẹrẹ. Ṣàǹkárá la fẹ́ sọ ni, ṣé gíní ni, ṣádìrẹ ni, èwo la fẹ́ sọ? Aṣọ pọ̀ jàǹtìrẹrẹ. Ó ṣe wá jẹ́ aṣọ òkè lẹ́yìn wá yàn láàyò. Ẹ ṣé olóòtú. Asooke tẹ́ dárúkọ yẹn gangan gẹ́gẹ́ bí tí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ìgbà tí mo wà ní camp ni mo rí tí wọ́n ṣe ń design aṣọ Asooke, torí pé lóòótọ́ àwọn èèyàn máa ń wọ oríṣiríṣi aṣọ fún pàtí, ṣùgbọ́n area ibi tí èmi nífẹ̀ẹ́ sí jù ó ní àti múra fún àwọn ìyàwó, bóyá èèyàn fẹ́ ṣe oyè ni, ó fẹ́ kanlé ni, ó fẹ́ ṣe ìsọmọlórúkọ ni, ṣé mọ̀ wípé kò ń ṣe àǹkárá ló máa wé sórí, aṣọ òkè. Ẹ mọ̀ pé aṣọ òkè tá à ń sọ ìgan ní ayé àtijọ́, aṣọ òkè, that is tí àwọn olóyìnbó máa ń pè ní top cloth, òun ni wọ́n ń pè. Kí nìdí tán dẹ̀ fi ń pè ní top cloth ní? Wọ́n ń pè ní top cloth torí wípé ó jẹ́ aṣọ, wọ́n máa ń wò pé àwọn tó gbajúgbajà ni wọ́n máa ń wọ aṣọ yẹn nígbà yẹn. Ló jẹ́ kémi náà wò pé àwọn aṣọ ìmúròde gangan lèmi fẹ́ kọjú sí. Ara àwọn aṣọ ìmúròde òun náà dẹ̀ ni Asooke wà. Ẹ jẹ́ kí mi kúkú lo Asooke yìí kí n kọjú mọ́, kí n mọ̀ wípé ibi gangan làwa fẹ́ da eré àníyàn wa la fẹ́ dàkọ̀. Ẹ fẹ́ bá àwọn èèyàn pàtàkì, àwọn èèyàn ńláńlá dòwò pọ̀. Tọ̀ ẹ ṣeun, tọ́ra àwọn lọ́ba lóyè àwọn èèyàn ńláńlá àwọn ńlá aṣọ òkè. Ṣẹ̀dẹ̀ mọ̀ kórí adé lèmi náà, Adétoun ọmọ ọba, òun la sọ di De-Toun, ibẹ̀ ni De-Toun yẹn ti wá. Ibi orúkọ mi Adétoun ni De-Toun ti wá. Mo ń bọ̀ ń bẹ̀ yẹn náà torí mo ń wò pé De-Toun torí àmì tẹ́ wá fi sí láàrin yẹn, wọ́n ò gbà kí ló àmì yẹn fi là láàrin o. Ó hàn náà pé orúkọ kan lẹ̀ lò bẹ́ẹ̀ yẹn. Ó dáa, ẹ wá kúkú sọ pé ọmọ ọba ni mí o, mi ò ní ṣe ohun yẹpẹrẹ, ohun ńlá ni màá ṣe. Ó dáa bẹ́ẹ̀ yẹn. Ọmọ ọba, aya ọba, ìyá ọba. Àtọ̀ ọpẹ́ ní fọ́lọ́run. Ẹ sọ́lẹ̀ kan pé oníbàárà àkọ́kọ́ tẹ́ ẹ ní bàbá ni, ìyẹn dáàdì yín. Inú ilé ń bẹ̀ lẹ́sìn tí kọ́kọ́ ṣọrọ̀ ajé tẹ́ ẹ ṣe, ìyẹn fáwọn àbúrò yín. Tá bá wá wò ó láti ìgbà yẹn, láti inú yàrá bàbá, láti inú ilé bàbá tó wá pé ọdún 5 tẹ́ ń ṣe àjọyọ̀ ọdún 5 tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní April, tẹ́ ṣe ní April 25. Kí lẹ máa sọ pé ó jẹ́ ìdojúkọ gbòógì, ìdojúkọ ńlá tẹ́ ti ní láti ìgbà náà? Oríṣiríṣi ìdojúkọ ló wà, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọ̀nà tó bá máa dán yóò kọ́kọ́ rí gbàgùgbàgù. Ara àwọn ìdojúkọ tí mo lè tọ́ka sí òun ni wípé àti kọ́kọ́ jẹ́ kí àwọn èèyàn mọ irúfẹ́ Asooke táwọn gangan. Ṣé mo tá a ṣe sọ̀rọ̀ Asooke náà? Asooke pé oríṣiríṣi. Tẹ́ bá lọ sọ́jà ńsìn, ẹ máa rí oríṣiríṣi Asooke. Kódà àwọn Asooke tí wọ́n fi mẹ́ṣìn ṣe náà wọ́n wà, tí wọ́n ń kó wá láti òkè òkun, tí wọ́n ń kó wá sílẹ̀ wá ń bí báyìí. Ṣùgbọ́n èmi wá ní ìpinnu wípé àwọn aṣọ tí wọ́n ń ṣe lọ́jà yẹn kọ́ lèmi fẹ́ máa tà. Èmi fẹ́ máa hun tí wọ́n ń pè ní double weaving. Single weaving wà, double weaving wà. Single weaving yẹn èmi ò ní hun, double lèmi fẹ́ máa ṣe. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé níta bá ti sọ wípé nǹkan àwọn lọ́balọ́ba Asooke tá fẹ́ máa ṣe, àwọn Asooke tó jojú ní gbèsè ni. Ṣé ẹ mọ̀ pé owó ẹ̀ náà, Yorùbá ní ọbẹ̀ tó dùn owó ló máa pa. Owó ẹ̀ náà, òun náà máa fẹ́ yàtọ̀ sí irú oríṣiríṣi tí wọ́n ti ń rí. Àti kọ́kọ́ máa lè ṣàlàyé fáwọn èèyàn pé Asooke eléyìí o, ó yàtọ̀ sí oríṣiríṣi tí ẹ ti ń rí àbí oríṣiríṣi tí ẹ ti ń rà. Ó kọ́kọ́ le díẹ̀ níbẹ̀rẹ̀. Ó kọ́kọ́ le tí kò bá kí n ṣe pé ẹni tó bá mọ̀ òun ló lè rà.
ṣùgbọ́n gbà tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní rà táwọn náà rí yàtọ̀ àtẹnudẹ́nu náà wá fi ń sọ fáwọn èèyàn lọ sọ́dọ̀ lágbájá tó bá fẹ́ ṣaṣọ lọ sọ́dọ̀ lágbájá De-Toun ṣe irú aṣòkè tó ń ṣe òun lélẹ̀. Ara àdójúkọ ohun tí ni wípé ṣẹ̀mọ̀ wípé àwọn ohun èlò tá à ń lò jojúmọ́ ló ń gbówó lórí sí iye tá à ń rà wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ là ń rà wọ́n. ṣẹ̀dẹ̀ mọ̀ pé ohun èlò tá a bá rà òun náà ni ó máa lè sọ irúfẹ́ owó tá a máa ta iye kọ̀ọ̀kan aṣòkè tí a bá ṣe. So ìyẹn náà tún jẹ́ ara àwọn ìdojúkọ tí a máa sọ pé De-Toun Palace ó là kọjá tá à ń là kọjá gan lọ́wọ́lọ́wọ́ because nǹkan yé má dẹ́kun láti má máa wọ́n ní ojoojúmọ́ kí Ọlọ́run ọba kó bá wa tún orílẹ̀-èdè wa ṣe jù báyìí lọ. A ní fẹ́ lo àwọn ohun èlò tí olóyìnbó ń pè ní inferior material àwọn tó jẹ́ quality wọ̀nyẹn la máa fẹ́ lò ó dẹ̀ wọ́n so nǹkan tá a bá dẹ̀ rà òun náà la máa tà. tó Ọlọ́run á gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ìgbà á dẹ̀ ara tù wá jù báyìí lọ lórílẹ̀-èdè yìí. Àmín. Aṣọ òkè gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò pé àtayébáyé làwọn èèyàn ti ń wọ aṣọ òkè bó dẹ̀ ti wá jẹ́ pé ayé ìgbàlódé la wà yìí aṣọ òkè ò máa kú wọ́n sì ń wọ aṣọ òkè olówó ń wọ̀ ọba ń wọ̀ àwọn tó tiẹ̀ jẹ́ pé Gẹ̀ẹ́sì ni wọ́n bá sọ òyìnbó báyẹn mọ̀ wò pé èmi ló dé ṣùgbọ́n tó bá fẹ́ ṣe ayẹyẹ wọn ò lè ní báwo ni taṣọ òkè ṣe jẹ́ bí wọn ò wé ní gèlè wọn á wọ̀ láṣọ. Bẹ́ẹ̀ni. Báwo wá lẹ ṣe wá ń ṣe tó jẹ́ pé àsìkò yìí àti iyì àṣà ẹ̀yẹ tí aṣọ òkè ti ń gbé bọ̀ láti ayébáyé kò para wọn lára? Ẹ ṣe ọ̀nà tí nǹkan fi máa tún dàgbà sí tí òkè fi ń kú ó ní wípé tí èèyàn bá ti fi ọwọ́ yẹpẹrẹ mú nǹkan téèyàn bá ń ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ṣe mọ̀ pé àwa ohun ni tí ó bá jẹ́ pé tí eléyìí tí wọ́n ń fi machine tí wọ́n fi ń ṣe tí wọ́n ń fi ẹ̀rọ oníhun tí wọ́n fi ń ṣe ni ṣe mọ̀ wípé ohun a lè fi wé tí wọ́n ń fi ọwọ́ ohun a lè fi wé rárá. Nǹkan tí àwa wá ń ṣe níléeṣẹ́ De-Toun Palace tiwa tá a fi ń jẹ́ kí àṣà aṣọ òkè kó má parun ó ní wípé èyí tó jẹ́ ojúdá aṣọ òkè òun là ń hun tí èèyàn bá ti ń fi ayédèrú tó bá ti fi ń lu ojúlówó àbí tó ń pe ayédèrú ní ojúlówó fún àwọn èèyàn nǹkan téèyàn ṣe yẹn kò ní pẹ́ parun. Òun ló fi jẹ́ wípé a dúró lórí òótọ́ pé nǹkan tá a fẹ́ máa ṣe lélẹ̀ àdẹ tún dúró náà lórí pé a tún kẹ́kọ̀ọ́ sí ni ṣe mọ̀ pé èèyàn ò gbọ́dọ̀ dúró ọ̀nà tá a lè ṣe lélẹ̀ ọ̀nà tá a lè gbà lélẹ̀ tí kinní yóò fi ní parun táwọn yóò tún fi máa lò ó táwọn yóò tún fi máa ṣe gbá tó fi máa ṣàwo àwọn ibi tá a lè kó lélẹ̀ ibi tá a lè gbà lélẹ̀ tá a ṣe máa ṣe lélẹ̀ àdúró tí Ọlọ́run dẹ̀ ń gba ìgbìyànjú wa títí dé ibi tá a dé dúró yìí kọ́lọ́run dẹ̀ tún máa tún gba ìgbìyànjú yẹn because ọ̀nà tèmi rí pé a lè fi gbà tá a tún lè fi máa gbé àṣà wa lárugẹ nìyẹn tí a bá ti fi ayédèrú tá a bá ti máa fi lú ojúlówó aṣọ òkè tá a bá ń ṣe. Ó dà bóyá kí n fi kún pé kò sí ẹ̀yà aṣọ òkè kankan tí kò dára gbogbo ẹ̀ ló mẹ́wàá dání bó tilẹ̀ kó mọ ṣùgbọ́n ẹ mọ̀ pé bí ìyàwó ń sìn àwọn ìyàwó kan wá láti òkè òkun wọn láwọn fẹ́ wá ṣe ìyàwó ní Nàìjíríà àbáwọn ọmọ olówó ni gbogbo wa báwo lẹ ṣe máa ṣe aṣọ òkè tiwọn tó jẹ́ pé iyì ẹ̀yẹ àṣà tí aṣọ òkè ń dáàbò bò yẹn yóò ṣì wà níbẹ̀ síbẹ̀ yóò bá ohun tó ń fẹ́ mu. ṣe mọ̀ wípé ẹni tó bá ń bọ̀ nísìnyí tó bá jẹ́ pé 5 naira ló ní tó fẹ́ fi ṣe aṣọ tá a dẹ̀ ní aṣọ náà tó jẹ́ oní 5 naira ṣe mọ̀ pé oní 5 naira yẹn náà la máa hun fún tí kò dẹ̀ ní jẹ́ wípé bóyá ó máa tàbùkù wa àbí ó máa tàbùkù tiẹ̀ náà oríṣiríṣi iye ni àwọn aṣọ òkè nípele tí à ń ṣe ní ọwọ́ tá a wà aṣọ òkè bọ́ńdù oní 50,000 wà oní 55,000 wà tí ọwọ́ bá dẹ̀ ṣe mọ́ òun lóníkálukú ṣe máa ṣe irú àwọn ọ̀tẹ̀dọ́lá tí wọ́n ń bọ̀ nísìnyí
ẹ mọ̀ wípé àwọn ò ní náwó mú aṣọ òkè oní 5 naira èyí tó tún gara tó tún ṣe sókè nínú àwọn aṣọ òkè táwọn ò ní wọ́n máa fẹ́ lọ fún táwa náà tá dẹ̀ mọ̀ wípé a gbọ́dọ̀ bá wọn ṣe dáadáa gẹ́gẹ́ bí a ṣe ń ṣe tàwọn yòókù torí tí a bá ṣe dáadáa wọn ò ní tọ̀ wá pé àwọn fẹ́ wá ra aṣọ òkè lọ́wọ́ wa so mo mọ̀ pé àwọn tó tún wọ́n díẹ̀ nínú àwọn aṣọ òkè tí àwọn tó dẹ̀ bá àṣà àti ìṣe Yorùbá tó máa bá lọ òun náà ni a máa ṣe fún wọn. wọ́n sọ pé ń tẹ́ ẹ fi dá yàtọ̀ tí àwọn aṣọ yín fi ń jojú ń gbèsè òun ni bẹ́yìn ṣe ń ṣe nǹkan tiyín lára ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni. Báwo wá lẹ ṣe ń ṣe látòrí aṣọ ìgbéyàwó tó fi dórí ẹlẹ́gbẹ́jọdá báwo lẹ ṣe ń ṣe tó jẹ́ pé ń táwọn oníbàárà yín bá ń fẹ́ ẹ máa ń ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ fún wọn àti pé nǹkan náà tẹ́ bá ṣe fún wọn ó máa dá yàtọ̀ kò ní jẹ́ ohun tó máa jẹ́ tọrọ fún kálé kọ́bọ̀kọ́bọ̀. Ẹ ṣé tí èèyàn bá kọ́kọ́ wá ní alákọ̀ọ́kọ́ pé òun fẹ́ ṣaṣọ òkè lọ́dọ̀ wa a máa ń jọ ní ọ̀rọ̀ àjọsọ tí èèyàn ń pè ní consultation ibi oríṣiríṣi dẹ̀ ni ìmísí ti máa ń wá fún aṣọ òkè tá a máa ń ṣe aṣọ òkè kan wà tí mo ṣe fún èèyàn kan nígbà kan ara níbo ni mo ti rí inspiration yẹn ara ewé ni mo ti rí inspiration yẹn àwọn colour yẹn mo kàn wo ewé yẹn mo rí ewé yẹn bóyá mo rí picture ewé yẹn àbí mo rí ewé yẹn mo ní kí ni ìdẹ́ máa dá ní aṣọ òkè o irú ẹ̀yin ń sìn ẹ lè wá sọ́dọ̀ wa pé ẹ fẹ́ ṣe aṣọ òkè mo máa kọ́kọ́ béèrè lọ́wọ́ yín kí ni nǹkan tẹ́ fẹ́ lò fún ṣé ìyàwó ni ṣé kinní kan ni ṣé ìsọmọlórúkọ ni ǹjẹ́ ẹ ní kọ́lọ̀ kan tẹ́ nífẹ̀ẹ́ sí ọkọ yín kọ́ tó bá jẹ́ tìgbéyàwó ọkọ yín kọ́ ṣó ní kọ́lọ̀ kan tán nífẹ̀ẹ́ sí àwọn ọ̀rọ̀ tá a bá ti ń sọ yẹn ni àwa ti máa ń ní àkọsílẹ̀ pé nǹkan báyìí kọ́lọ̀ báyìí kọ́lọ̀ báyìí kọ́lọ̀ báyìí kọ́lọ̀ báyìí tá a dẹ̀ tún máa sọ pé ok design báyìí ló máa bá lọ ìgbà míì wà tá a máa send oríṣiríṣi kọ́lọ̀ irú àwọn tó bá fẹ́ jẹ́ tẹlẹ́gbẹ́jọdá a máa ń sample jáde lẹ́yìn ìgbà tá a bá ti jọ ní ìfọ̀rọ̀wé ọ̀rọ̀ tán pé nǹkan báyìí la fẹ́ fi ṣe o kọ́lọ̀ báyìí dẹ̀ ni o kíní kan yòókù wá kù sọ́wọ́ yín a máa ní láti hun àwọn sample yẹn ó yẹ wò báyìí nǹkan kan tún wà tá a tún wá máa ń ṣe tí ẹ ṣe wà ní ìsìtẹ́ bá ní mo fẹ́ ṣègbéyàwó aṣọ báyìí ni mo fẹ́ mú fún èèyàn bóyá bí èèyàn 500 aṣọ báyìí ni mo fẹ́ mú fún ọ wọ́n máa lò fún gèlè wọ́n dẹ̀ máa lò fún fìlà lẹ́yìn ìgbà tá a bá hun aṣọ yẹn tán tí ẹ bá tí ì ṣe ìnáwó yẹn a máa ń gba ọjọ́ tẹ́ máa ṣe ìnáwó náà a máa ń gbà sílẹ̀ tí ẹ bá tí ì ṣe ìnáwó yẹn a kì í gbé picture aṣọ òkè yẹn a kì í fi sí orí ẹ̀rọ ayélujára tá a máa ń lò ìyẹn social media handles wa àti kí n gbé sí ibi bẹ̀ torí pé ọ̀nà tá a dẹ̀ fi máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ni wípé kò ní jẹ́ wípé gbogbo ohun tẹ́ fẹ́ lò náà tẹ́ fẹ́ kó jojú ní gbèsè àwa ò sì bá yín gbé sí afẹ́fẹ́ lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe ìnáwó yín tán ni àwa ṣẹ̀ṣẹ̀ máa post gbogbo nǹkan pẹ̀lú yọ̀ǹda yín àwa ṣẹ̀ṣẹ̀ wá máa post gbogbo nǹkan tá a bá fẹ́ post because nǹkan kan ṣẹlẹ̀ nígbà kan rí tó jẹ́ pé ìyàwó ó gbéṣẹ́ yẹn fún mi mo dẹ̀ ń ṣe téèyàn kan ṣe wá bá mi ó bá send picture aṣọ tá a ṣe yẹn ó send ẹ̀ sí mi ẹni yẹn wá gbé ó mú picture aṣọ tí mo fún ìyàwó yẹn ó wá send ẹ̀ sí mi òun fẹ́ ṣe mo ní mi ò lè ṣe fún ẹ torí pé aṣọ ìyàwó táwọn lọ́wọ́lọ́wọ́ báyìí ni lọ bá ìyàwó yẹn kó tà fún ẹ ọ̀dọ̀ mi ló ti hun aṣọ lọ rà ní ọ̀dọ̀ ẹ̀ tó bá jẹ́ pé lẹ́yìn wedding yẹn ló mú sample yẹn wá pé òun fẹ́ ṣe a máa bá wọn tó bá wá tó bá ní kọ́lọ̀ báyìí ẹ bóun sọ ẹlòmíì lè wá kó ní àwọn ewé tó wà lára aṣọ òkè yìí ẹ bá mi sọ di àwọ̀ yellow àbí àwọ̀ yìí ẹ bá mi sọ di àwọ̀ red tó máa fẹ́ change kọ́lọ̀ tó wà lára aṣọ òkè a sì lè ṣe yẹn a lè ṣe fún un ṣùgbọ́n pé aṣọ táwọn lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ ti àwọn èkó wá níyẹn gangan ló fẹ́ ṣe bí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ òun lè mìíràn sí so a máa ní ọ̀rọ̀ àjọsọ pẹ̀lú àwọn oníbàárà wa kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́ rárá ibẹ̀ ni ìmísí ti máa ń wá fún wa pé ó yẹ jẹ́ ká ṣe lè báyìí mo kàn lè máa lọ nígbà míì kí n kàn rí kọ́lọ̀ èèyàn kọ́kàn lè máa lọ kọ́kàn wọṣọ kan ẹ jẹ́ ká ṣe lè báyìí tá bá dẹ̀ ti draft ẹ̀ out a máa send ẹ̀ sí wọn ṣe ẹ láìkẹ́ báyìí ṣe ẹ láìkẹ́ báyìí kí ni ká yọ kúrò kí ni kí a fi kún lẹ́yìn ìgbà tá a bá ti jọ ṣe yẹn tán la ṣẹ̀ṣẹ̀ máa wá hun aṣọ yẹn la ṣẹ̀ máa wá hun jáde so ìyẹn jẹ́ kó jẹ́ pé a máa dá yàtọ̀ gédégbé kò ní jẹ́ wípé aṣọ òkè tí wọ́n lò ń bí òun náà lè máa rí níbi yẹ̀yẹ̀yẹ̀ ẹ máa rí pé mo sọ lẹ́ẹ̀kan wípé kò kí ń ṣe àwọn aṣọ òkè
ọjà òun la máa ń ṣe. Èèyàn kàn lè wọn aṣọ òkè ń sìn kó gbé lọ sọ́jà kó lóun fẹ́ tà, àbí kó kó sínú ṣọ́ọ̀pù ẹ̀ kó lóun fẹ́ tà. Ṣé mọ̀ irú ògiri wa ló máa ra irú aṣọ òkè yẹn. Ṣùgbọ́n eléyìí tẹ́ bá ti gbé wá sọ́dọ̀ wa tẹ́ bá ní eléyìí mo fẹ́ fi ṣe wedding nǹkan báyìí ìyẹn ni à ń pè ní custom weaving tí a máa ń ṣe fún àwọn oníbàárà wa. Ìyẹn ni wípé bó bá ṣe fẹ́ òun náà lè ṣe fún wọn. Bẹ́ẹ̀ni ẹ̀kọ́ṣẹ́ náà tá bá wo ọdún 10 sásìkò tá a wà yìí, ǹjẹ́ lérò pé aṣọ òkè yóò ṣì níyì tó nímọ̀ bó ṣe wà nísìnyí tá bá wo ọdún 10 sásìkò tá a wà yìí? Ní agbára Ọlọ́run ọba, ní ọdún 10 kódà kó tún ju ọdún 10 sí àsìkò tá a wà yìí lọ, aṣọ òkè mo rí i pé aṣọ tí kò lè tẹ́ tí ò lè tì ni, torí pé tẹ́ bá wà àti ìgbà bóyá ti 19th century ni wọ́n ti ń lo aṣọ òkè títí di àsìkò tá a wà yìí. Ìyẹn túmọ̀ sí wípé irú àwọn ọmọ wa, irú àwọn ọmọ wa wọ́n á tún máa bá níwọ̀n ìgbà tó bá jẹ́ wípé a ṣe ń fi aṣọ òkè yẹn a fi ń gbé àṣà Yorùbá, a fi ń gbé lárugẹ. Kò ń ṣe nǹkan tó le tì ní ọdún 10 sígbà, even ju ọdún 10 sí àkókò tá a wà yìí lọ. Iṣẹ́ ọwọ́ wọn dá wọn lójú pé àwọn àrọ́mọdọ́mọ wọn sì tún wọ̀ náà, wọn tún nífẹ̀ẹ́ aṣọ òkè. Ẹ ṣeun, ẹnu tẹ́ fi sọ̀rọ̀ yẹn dá, ìgbàgbọ́ yẹn sì dá. Bẹ́ẹ̀ náà ni yóò sì ṣe rí, torí lára àṣà wa ni, kò sì gbọdọ̀ parun, kò gbọdọ̀ kú. Ẹ ṣeun púpọ̀. Lórí ìkànnì Discover Yorùbá, abala méjì wà ló wà ńbẹ̀. Alákọ̀ọ́kọ́ òun ni èmi àti iṣẹ́ mi. Ẹlẹ́ẹ̀kejì ni èmi àti orírun mi. Abala àkọ́kọ́ láti parí yẹn, abala ẹlẹ́ẹ̀kejì la wá wà yìí. Tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìyá wa Salami-Adedoyin Rukayat àwọn là ń bá sọ̀rọ̀ látẹ̀kan. Àwọn ni aláṣẹ àti olùdarí De-Toun Palace, níbi tí wọ́n ti ń ṣe aṣọ òkè tó jojú ní gbèsè. Àwọn aṣọ òkè tó jẹ́ pé ó dá yàtọ̀ ó ta wọn yọ, ibẹ̀ ni ẹ ti máa rí. Ẹ ṣeun púpọ̀ mà. Lábala èmi àti àṣà mi, a wá fẹ́ mọ̀ bẹ́yìn gan ṣe wá jinlẹ̀ tó nínú àṣà. Àṣà lẹ gbé lọ́wọ́ yìí, ìṣe Yorùbá lẹ gbé lọ́wọ́ yìí, a wá fẹ́ mọ̀ bẹ́ ṣe mọ̀ tó. Ìbéèrè àkọ́kọ́, nígbà tá à ń kà nípa yín, a rí pé ọmọ Ìwó olódò ọba ní ọmọ Ìwó ní. Báwo wá ni ibi tẹ́ ẹ ti wá, ìyẹn Ìwó, báwo ló ṣe ràn yín lọ́wọ́ nínú bẹ́ẹ̀ ṣe ń ronú láti máa gbé àwọn aṣọ tẹ́ ń gbé jáde, àti bẹ́ẹ̀ ṣe ń ṣe, báwo ló ṣe ràn yín lọ́wọ́? Àwọn Yorùbá máa ń sọ pé ilé la ti kẹ́ṣọ̀ọ́ ròde. Ilé yẹn gangan tẹ́ dárúkọ, ìlú mi gangan tẹ́ dárúkọ, ó wà lára àpìnlẹ̀ tí oríṣiríṣi ìmísí fi ń wá. Yàtọ̀ sípa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣe dé àsìkò ibi tí adédúró yìí, ṣe mọ̀ wípé Ìwó gangan ni mí. Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ pé Ìwó ni mí, ẹran ni mò ń tà. Ṣùgbọ́n èmi ò wá tẹ́ran o bí àwọn baba ńlá tèmi, aṣọ òkè lèmi ń hun. Ṣe mọ̀ dẹ̀ mọ̀ pé Ìwó, àṣà àti ìṣe Yorùbá amúlọ́kùnkúndùn gan-an níwò. Mo lè sọ pé ìyẹn náà wà lára ní tó jẹ́ kí inspiration yẹn kó wá. Tẹ́ bá kà nípa ìtàn Ìwó, wọ́n ń pe ìyá wa tìwó, òun náà ń pè ní Lúwo Gbágìdà. Ìyẹn ni ara àwọn ọmọ obìnrin tó kọ́kọ́ jẹ ọba. Mi ò mọ títàn yẹn ṣe lọ dáadáa. Ẹ dẹ̀ ti mọ̀ pé gbogbo tí obìnrin bá gbámú ó di dandan kó di wúrà ni. So àṣàlẹ̀ Yorùbá àti ìṣe Yorùbá gangan ọ̀nà tó fi ran De-Toun Palace lọ́wọ́ ni wípé ibẹ̀ ni omi Ìwó ni mo mu, ó ní mo fi dàgbà. Ibẹ̀ náà dẹ̀ náà ti tọ́ mi, ibẹ̀ ni bàbá àti ìyá mi náà, ibẹ̀ náà ni wọ́n ti wá. So mo lè sọ pé ó ń bẹ lára ni, àtinúdá ni, tó bá dẹ̀ wà ń bẹ̀ ó wà ń bẹ̀ náà ni. Ṣé gbọ́ yẹn, ó wà ń bẹ̀ náà ni. If you have it, you have it. Bó o bá ní o ní, bó o bá ní o ní náà ni. O ní, kò ṣeé fowó rà. Ẹ kú iṣẹ́ o. Ó dáa, tá bá wá sọ wípé Yorùbá dùn ládùn jù, kí ni ìtumọ̀ ẹ̀ sí yín? Àti pé báwo ló ṣe ràn yín lọ́wọ́ láti máa fi irú ayọ̀ bẹ́ẹ̀ kún àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe? Yorùbá, mi ò mọ nǹkan tí mo lè fi Yorùbá tí mo lè fi wé o. Yorùbá, wọ́n bá ní Yorùbá dùn ládùn jù, ó dùn ládùn tán ni o. Torí téèyàn bá ń sọ Yorùbá, wàá lè sọ. Torí wọ́n máa ń sọ pé òyìnbó le. Ṣé mọ̀ pé òyìnbó ń sìn wá ṣe máa wò pé kí ni ìtumọ̀ eléyìí?
kí ni a máa pè lé lóyìnbó, kí la máa ṣe kíní kan lóyìnbó. Ṣùgbọ́n Yorùbá, wàá lè sọ Yorùbá yẹn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀, tó bá ṣe wù ẹ́ ló ṣe máa sọ, tínú tiẹ̀ gan dẹ̀ máa dùn, because àgbékalẹ̀ tó máa ní tó bá ń sọ Yorùbá ó máa ń dán. Níwọ̀nba Yorùbá tí èèyàn bá lè sọ náà lèyàn ó ṣe lè ṣàlàyé mọ́, ó máa ń dán ju pé kó sọ pé o fẹ́ lo èdè mi, èdè àyálò mi, pé o fẹ́ lò lọ, because èdè Yorùbá gangan èdè abínibí ni. Tó bá ṣe fẹ́ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ ló ṣe máa ẹ̀yin náà wo ta ṣe ń sọ̀rọ̀ ń sìn, ṣe mọ̀ pé tó bá jẹ́ òyìnbó là ń sọ, ṣe mọ̀ máa sọ from you ṣe kíní kan la máa sọ. Ṣùgbọ́n Yorùbá yẹn ń sìn asọ kanlẹ̀ ni. Ọ̀nà táwa máa ń gbé Yorùbá yẹn wọ inú iṣẹ́ tá à ń ṣe ni pé, ṣe mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe gangan iṣẹ́ tó ti jẹ mọ́ àṣà Yorùbá ni. Ọ̀nà táwa fi ń flow pẹ̀lú ti Yorùbá yẹn, ìgbà míì wà tá máa fẹ́ polówó ọjà tó jẹ́ pé ó kàn máa wù mí pé mo fẹ́ sọ Yorùbá tó jẹ́ pé Yorùbá ni mo máa fi polówó. Ẹ̀yin náà wo bí tí Discover Yoruba tí ẹ ṣe pè wá sórí ètò ń sìn, Yorùbá náà lẹ́ni pé ká wá sọ. Iṣẹ́ tá à ń ṣe, iṣẹ́ Asooke tá à ń ṣe, òun náà ló gbé wa débi. Tí a bá ṣe Asooke ń sìn, kò sí nǹkan tó fẹ́ gbé wa dé Discover Yoruba. Akitiyan tá à ń ṣe ta fi ń gbé àṣà Yorùbá lárugẹ láti di iṣẹ́ Asooke yẹn, òun náà lẹ́ni pé ká tún wá ra mẹ́nubà lórí ètò lénìí. Gbogbo ẹ̀ náà ó wọnú ara wọn ni. Ọ̀nà tí Yorùbá ṣe máa ń flow, tí a ṣe máa ń rí sọ, téèyàn ṣe lè dá oríṣiríṣi àrà pẹ̀lú Yorùbá, òun náà là ń gbé wọ inú Asooke. So a máa ń lò dáadáa nínú ìpolówó wa àti fi bá àwọn olùbárà wa sọ̀rọ̀. A máa ń lo èdè Yorùbá dáadáa. Ẹ sọ pé ìmísí ni iṣẹ́ Asooke jẹ́ fún yín. Ìmísí lẹ fi bẹ̀rẹ̀. Lẹ́nu iṣẹ́ náà, ìmísí náà lẹ fi máa ń ṣe àwọn oríṣiríṣi ẹ̀yà tẹ máa ń ṣe, ẹ̀yà Asooke tẹ máa ń ṣe, ìmísí ni. Àwọn ìran tí ẹ wá ní lẹ́nu iṣẹ́ yìí, ìjẹ́ ẹ rò ó pé kẹ́ ṣalábàápín ẹ̀ pẹ̀lú àwọn èèyàn, bóyá níbi ètò yìí, níbi ìdánilẹ́kọ̀ọ́ ni o, àwọn ètò ìkẹ́kọ̀ọ́ ni o, àbí àwọn ohun èlò ẹ̀kọ́ mìíràn láti sọ pàtàkì Asooke wíwun sí àṣà wa. Níwọ̀n ìgbà tí a bá ní oríṣiríṣi oore ọ̀fẹ́, bóyá wọ́n pè wá síbi program ni, àbí wọ́n pè wá pé ká kó àwọn èèyàn jọ, bóyá bí seminar, àbí láti wá sọ̀rọ̀ nípa Asooke, àbí láti sọ nípa ọ̀rọ̀ business ṣá, ó máa ń wáyé tí irúfẹ́ àwọn opportunity bẹ́yẹn tó bá ti wá, a máa ń jẹ́. Bọ̀ lásìkò yìí, a dá ṣe training fún àwọn èèyàn àbí láti kọ́ àwọn èèyàn bí a ṣe ń hun Asooke. Ó wà nínú plan wa tí a dẹ̀ tá ń gbìyànjú lé lórí tó máa wáyé. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, ọ̀rọ̀ sísọ bóyá wọ́n pè wá fún training, bóyá fún webinar, ẹ wá sọ̀rọ̀ nípa iṣẹ́ tẹ̀ ń ṣe, ẹ jẹ́ ká wá kẹ́kọ̀ọ́ díẹ̀ lára ẹ̀. Àbí bóyá irú tí ẹ̀yin náà ṣe pè wá ń sìn, irú Discover Yoruba tí wọ́n ṣe pè wá ń sìn pé ká wá sọ díẹ̀ nípa àmọ̀ kékeré ta ní nípa Asooke. Irú àwọn nǹkan bẹ́yẹn ó ti ń wáyé. Ó dáa, ẹ ṣeun púpọ̀. Báwo ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn tó nífẹ̀ẹ́ sí àṣà Yorùbá, àwọn ìyàwó, ọkọ ìyàwó, àwọn tí wọ́n máa ń ṣètò fún ayẹyẹ, àwọn event planners? Báwo ló ṣe ràn yín lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ yín, ìyẹn De-Toun Palace brand yín, iṣẹ́ tẹ́ yàn láàyò yìí gangan, àti ipò tí ẹ wà láwùjọ? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé nípa ọrọ̀ ajé pé káràkátà ní àsìkò tá a wà, igi kan ò lè dá igbó ṣe. Oríṣiríṣi relationship táwọn olóyìnbó dẹ̀ tún máa ń pè ní connection, òun ni a ní pẹ̀lú oríṣiríṣi àwọn èèyàn. Yálà àwọn ìyàwó ni, ọkọ ìyàwó ni, because àwọn yẹn gangan ni a bá dòwò pọ̀ jù. Àwọn aláyẹyẹ, bóyá àwọn alága àjókòó, alága ìdúró, oríṣiríṣi èèyàn tó ṣáà ní í ṣe pẹ̀lú bóyá fashion, àwọn yẹn gangan la bá dòwò pọ̀. Àwọn event planners, àwọn yẹn gangan ni la bá dòwò pọ̀ jù. Torí pé tí a bá kọbi ara sí wọn, àbí tí a bá ní ìbáṣepọ̀ dáadáa pẹ̀lú wọn, kò lè sí ìfọwọ́sowọ́pọ̀. Àwọn tá a bá ní encounter pẹ̀lú, à ń bá wọn ṣe, a ní relationship gidi pẹ̀lú wọn, tí àwọn náà dẹ̀ máa ń fún wa ní oríṣiríṣi olùbárà, máa ń rí referral láti ọ̀dọ̀ wọn. Kò tún ṣàwọn yẹn nìkan náà, àwọn a fi aṣọ dára
tá à ń pè ní stylist, àwọn tailors, àwọn fashion enthusiasts, àwọn yẹn gbogbo wọn náà ni là ní àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú, torí pé tí èèyàn bá máa rìn jìnnà ní ìdíṣẹ́ wa yìí kò kàn lè dá jókòó kó sọ pé mo dá wà ní àyè ara mi. Èèyàn máa bá oríṣiríṣi èèyàn ni, because èèyàn mọ ibi tí olùbárà tó lè ti wá, kò síbi tó olùbárà ò lè ti wá, kí èèyàn má fojú wò pé lágbájá kò sí ìrànlọ́wọ́ kankan tó fẹ́ ṣe fún mi. A ní ìfọwọ́sowọ́pọ̀ tó dáa, because gbogbo wa náà la jọ wà nídìí pé ká máa gbé àṣà ga. Ẹ ṣeun púpọ̀. Nísìnyí ẹ ṣe ìdánrawò lára ń pẹ́. Abala tó kàn báyìí òun la pè ní ìbéèrè yàjóyàjó. Bí mo bá ṣe jù sí yín báyìí lẹ ṣe máa jù padà lẹ́yẹ òṣọ́ka. Bá ṣe sọ fún yín lẹ máa dá mi lóhùn lẹ́yẹ òṣọ́ka. Ẹ dákun ṣe ti ṣetán. Mo ti ṣetán. Ẹ gbé wá. Ó dà. Ẹ wàá mú kan nínú nǹkan méjì tí n bá pè fún yín, ẹ sì ní ìròpẹ́ méjì o. Lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ sọ. Báàgì àǹkárá tàbí báàgì àdìrẹ? Báàgì àdìrẹ. Àwọ̀ ewé àbí àwọ̀ sánmọ̀? Àwọ̀ ewé. Ilá àbí àpọ̀n? Ilá. Ìlú Ẹ̀gbá tàbí ìlú Èkó? Ìlú Èkó. Ó dà, ẹ ṣeun púpọ̀. Ẹ tètè dáhùn, mo fún yín pass mark. Ẹ gbà. Ẹ ṣe àdúpẹ́. Ṣé n pàtẹ́wọ́ fúnra mi? Ẹ pàtẹ́wọ́ fúnra yín. tó kí wá ní ìmọ̀ràn yín fún àwọn oníṣòwò tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ irú tẹ̀ ń ṣe yìí? Gbogbo etí tó ń gbọ́ mi nílé, yálà ọkùnrin ni àbí obìnrin, ọmọdé àbí àgbàlagbà, ẹ súnmọ́ bí dáadáa kẹ́ wá gbọ́. Kọ́ wá fi etí gbé ìyàwó ọ̀rọ̀. Kọ́ gbé ìyàwó ọ̀rọ̀. Lẹ́nu ìwọ̀nba kéréte tí àwa náà ti bẹ̀rẹ̀ yìí, oríṣiríṣi ni mo lè sọ. Ṣùgbọ́n ta kọ́kọ́ jùlọ tí mo máa sọ ni pé irú àwọn tó bá ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ aṣọ òkè tó fẹ́ máa fi ṣe òwò ní ṣíṣe, ẹ ní sùúrù kó pọ̀ o. Ẹ ní sùúrù kó pọ̀, kí ẹ sì má gbàgbé Ọlọ́run yín, ẹ mọ àdúrà ṣe, kẹ́ ẹ dẹ̀ máa kọ́gbọ́n. Owó lè má wá kìṣì, ṣùgbọ́n owó máa padà wá. Ẹ kọ́kọ́ jẹ́ kí ìdùnnú àwọn oníbàárà yín kó jẹ yín lógún, kó wà lọ́kàn àyà yín. Tí ẹ bá ti jẹ́ kí yẹn jẹ́ àkọ́kọ́ fún yín, kẹ́ ẹ wà nínú ihò alákàn, wọ́n máa wá yín kàn. Ẹ ráìmù yẹn ni, kẹ́ ẹ wà nínú ihò alákàn, wọ́n máa wá yín kàn. Ọmọ Yorùbá tòótọ́. Kò síbikíbi, ní ṣókí, kò síbikíbi tẹ́ bá wà tí wọn ò ní wá yín rí. Ẹ jẹ́ kí òótọ́ kó máa lékè fún yín. Ẹ má fi dúdú, ẹ má fi pe funfun fún àwọn olùbárà yín. Ẹ jẹ́ kán mọ̀, tí wọ́n bá máa rà lọ́wọ́ yín, wọ́n máa rà. Tí wọ́n bá dẹ̀ ní rà, wọ́n á lọ síbòmíì. Ó ṣe kókó o, ó ṣe pàtàkì. Tí wọ́n bá ti mọ̀ yín fún òótọ́, tán ti mọ̀ yín fún pé lágbájá nǹkan báyìí ló ń ṣe, nǹkan tó dẹ̀ máa ṣe fún wa lélẹ̀, kò ní fi ọ̀kan pé èjì fún wọn, wọ́n á máa wá yín kàn. So ìyẹn ni ẹnu ọ̀rọ̀ kéréje tèmi kàn lè sọ. Òun lẹ ti gbọ́ yẹn o. Ó ní ká ṣòótọ́. Bẹ́ẹ̀ ni àmọ̀ràn yẹn fún gbogbo wa ni ká ṣòótọ́, ká ṣe sùúrù, ká ṣe ìfaradà lórí gbogbo ohun tá a bá ń ṣe, pàápàá jùlọ ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ aṣọ òkè tí ìyàwó Adétún bẹ́ẹ̀ ni ìyàwó Adétún ń ṣe yìí. Wọ́n ní sùúrù púpọ̀. Oníbàárà ṣe pàtàkì, ká ṣe ìfẹ́ inú wọn fún wọn, ká ṣe ohun tó ń fẹ́ fún wọn, ká dẹ̀ ṣòótọ́ pẹ̀lú ẹ̀. Tó Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ o, a mọ̀ ṣàṣeyọrí, a sì mọ̀ ṣe àṣejèrè pẹ̀lú. Àmín. Àmín. De-Toun Palace ti wà, Ọlọ́run ti gbé débi tó dé lónìí. Àdúpẹ́ f'Èdùmàrè. Àdúpẹ́ f'Ọlọ́run. Àdúpẹ́ f'Èdùmàrè. Kí ni ìran tí ẹ ní fún De-Toun Palace ní ọdún 5 sásìkò yìí? Ìran tí mo ní fún De-Toun Palace ó máa pọ̀. Kí Ọlọ́run má sọ pé òkú ló sọ̀rọ̀. Àmín. Kí Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́, kó gbé wa dé gbogbo ohun tá a bá fẹ́ ṣe, kó ṣe nírọ̀rùn fún wa. De-Toun Palace, ìran ta ní fún ó pọ̀, ṣùgbọ́n mo mọ̀ pé kò sí nǹkan tó kọjá ohun tí Ọlọ́run lè ṣe. Ó wù mí kó jẹ́ wípé a máa ní academy fún àwọn tó ń wọn aṣọ, tó jẹ́ pé bóyá wọ́n fẹ́ wọn aṣọ ni, kò wá ní jẹ́ pé aṣọ híhun nìkan ni wọ́n máa wá kọ́, tí wọ́n ṣe lè fi aṣọ híhun yẹn pa owó, ìyẹn bíi business lessons, tó
tán ṣe lè fi pa owó, tán ṣe lè fi máa ṣe dáadáa fáwọn olùbárà wọn, ìyẹn customer service relation àti oríṣiríṣi gbogbo ẹ̀ ni a fẹ́ kó pọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó máa dá lórí aṣọ òkè ni. Yàtọ̀ sí pé bóyá ṣọ́ọ̀pù ìtajà àbí nǹkan, ó wù mí kó jẹ́ pé De-Toun Palace náà ó ní showroom tí mò ń sọ yìí, sample aṣọ òkè ẹyọ kan ló máa wà ń bẹ̀. Kò ń ṣe pé bóyá a máa ní 20 ẹyọ kan, bóyá design eléyìí sìn ẹyọ kan ló máa wà ń bẹ̀, kíní kan eléyìí sìn ló máa wà ń bẹ̀, kíní kan eléyìí sìn ló máa wà ń bẹ̀, tí irú wá ògiri wá tí wọ́n á máa wá, wọ́n á máa wò ó, wọ́n wá rí nǹkan báyìí òní mo dẹ̀ láìkí eléyìí o, ṣé lè mú eléyìí kẹ́ bá wa ṣe ní ọ̀nà 100, ṣé lè ṣe design yìí kẹ́ bá wa ṣe ní ọ̀nà 1000. Wọ́n wá máa pick bí ìgbà tí èèyàn bá fi ṣe physical catalog fún àwọn tí wọ́n bá fẹ́ gbé iṣẹ́ fún wa. Ó pọ̀ bẹ́ẹ̀ lọ, kí Ọlọ́run ṣá ràn wá lọ́wọ́ kó má jẹ́ ká ṣe lásán. Àmín Olúwa, ìran rere lẹ ní fún iṣẹ́ tẹ̀ ń ṣe, láṣẹ Ọlọ́run yóò sì wá sí ìmúṣẹ. Kó tó tọ́dún 5 ọ̀hún gan, ẹ ti ṣe ohun mèremère, ẹ ti gbé ohun ńlá ṣe, láṣẹ Ọlọ́run. Wọ́n wá máa gbórúkọ De-Toun Palace lágbàáyé. Àmín. Ọlọ́run á gbé yín ga jù báyìí. Àmín ìyá rẹ̀. Ẹ ṣeun púpọ̀. Tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa, ìjẹ́ tá a bá tún pè yín ẹ tún jẹ́ wa bí? Lágbára Ọlọ́run a máa jẹ yín. Ẹ ṣeun púpọ̀. Tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ìyá wa Adedoyin Rukayat, aláṣẹ àti olùdarí De-Toun Palace láti ń bá sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan. Èmi gbádùn ara mi púpọ̀ torí mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan látọ̀dọ̀ ìyá wa Salami-Adedoyin Rukayat. Ẹ ṣeun púpọ̀. Kẹ́ ẹ tó wá máa lọ, a fẹ́ bá yín dòwò pọ̀, a fẹ́ ra aṣọ òkè, a fẹ́ kọ́ bọ́ ṣe ń hun aṣọ. Ẹ jọ̀ọ́, báwo ló ṣe lè kàn sí yín? Ẹ ṣé. Fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá wa dòwò pọ̀, tẹ́ fẹ́ ní ìkan àbí méjì ṣe pẹ̀lú wa, ẹ lè pè wá sí orí 08061275840. Ẹ lè pè wá ní àárín aago 9 àárọ̀ sí aago 6 ìrọ̀lẹ́. Òní ní ẹ̀rọ yẹn máa ń ṣí sílẹ̀ láti gba ìpè nípa ọjà rírà àti títà. 08061275840. 0 8 0 ẹ̀fà 1 èjì èje 5 8 4 0. Òní nọ́mbà tẹ̀lé pè wá sí. Ẹ dẹ̀ tún lè kàn sí wa ní orí Instagram page wa, De-Toun Palace _aṣọ-òkè. TikTok náà ni o, Facebook náà ni o, gbogbo àwọn social media handles De-Toun Palace náà ni. Tẹ́ bá ti kàn sí wa lágbára Ọlọ́run, ẹ̀yin lẹ máa wá, àwa náà ni ẹ máa bá lágbára Ọlọ́run. Tó ọ̀rọ̀ wọn yẹn gangan lèmi náà fi káàdì ètò lónìí pé àwa la mọ̀ wá, ẹ̀yin náà la sì mọ̀ bá láṣẹ Ọlọ́run. Ẹ ṣeun púpọ̀ ìyá wa De-Toun Palace, àdúpẹ́. Ẹ ṣé olóòtú, ẹ ṣé tí ẹ pè wá, tí Ọlọ́run dẹ̀ ní káwa náà lóore ọ̀fẹ́ àti jẹ́. Àjíǹde ara yín á máa jẹ́ o. Iléeṣẹ́ yín òkè báyìí ló dẹ̀ máa lọ o. Ẹ ṣé àdúpẹ́, àmọ́ lóore gan ni o. Ó dà mà, ẹ ṣé gan mà, ó dàbọ̀. Ó dàbọ̀. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu ìyá wa Salami-Adedoyin Rukayat, aláṣẹ àti olùdarí De-Toun Palace. Tẹ́ ẹ bá fẹ́ aṣọ òkè tó gbayì, tó gbáskì, aṣọ òkè tó ta wọ́n yọ, ẹ kàn sí wọn ní De-Toun Palace. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò tòní. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yoruba, ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ fi ń gbọ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí, ìyá wa Ikmot Salako, aya ọlọ́kọ̀. Ẹ kú iṣẹ́ takuntakun, ọpọlọ yín kò ní jọba, àmín. Mo ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ òǹkọrin tí a lo iṣẹ́ wọn lónìí, Lágbájá ọmọ bàbá mukọ́mukọ́. Ẹ ṣeun sà.
tó wá máa dágbére lórí ètò, àǹfààní wà fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa láti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa kẹ́ jẹ́ ká mọ ìrírí yín lórí kíkọ́ èdè Yorùbá, nǹkan náà tó mú yín pinnu láti kọ́ sísọ èdè Yorùbá àti ohun tẹ́ là kọjá kẹ́ tó lè sọ. Ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 09130034281. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com, website address wa ní discoveryoruba.com, WhatsApp nọ́mbà wa ní 09130034281. Bákan náà la wà lórí YouTube, X tí a mọ̀ sí Twitter, Instagram, TikTok, Telegram. Ẹ̀yin ṣáà ti tẹ @Discover Yorùbá sórí gbogbo platforms náà, ẹ bá wa níbẹ̀. Ẹ wá jẹ́ kí a rán gbogbo ọmọ Yorùbá létí pé kí a má ṣe gbàgbé ìpìlẹ̀ wa, kí a máa ṣe ìpolongo lílo èdè àti ṣíṣe àpọ́nlé èdè wa. Káṣà wa má dohun ìgbàgbé, ó dọwọ́ èmi pẹ̀lú rẹ̀. Ẹ jẹ́ ká pawọ́pọ̀ gbé èdè Yorùbá ga, kí a jẹ́ kí èdè Yorùbá wà láàyè. Ó dàbọ̀.